Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ̀yin tèmi ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ṣàlàáfíà lẹ wà. Yes, ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe and God will continue to bless you. Mo ti ṣe fídíò kan lẹ́ẹ̀kan, you understand? Mo ṣe ní live ni bẹ́ẹ̀ wọ́n dàbí ẹni pé ṣíṣe ní network ìlú wa yìí ń skip èmi kò gbádùn ẹ̀ lórí kínní èmi fẹ́ delete nítorí pé àwọn èèyàn ti wò dáadáa. Yes, fídíò mo kàn fẹ́ sáré ṣe ní sharp sharp bọ̀dẹ̀ mo fẹ́ tún sọ nǹkan tí mo sọ nínú fídíò yẹn kẹ́lẹ́ bá gbádùn ọ̀rọ̀ mi torí mo máa ń fi platform yìí mo fi máa ń advice èèyàn. Ọ̀rọ̀ mi dẹ̀ máa ń dùn mí, ọ̀rọ̀ mi máa ń dùn mí. Mo ti sọ yìí pé mo fẹ́ sọ èyí tí mo sọ nínú live yẹn kí n sọ last kí n dẹ̀ mọ́ sọ mọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn wá clear òun ni mo tún wá fẹ́ tún sọ bí báyìí. Ọ̀rọ̀ bàbá tó ń lọ lọ́wọ́ yìí ó ń dùn wá, ó ń dùn èmi ṣóyé yín. Èmi wá fẹ́ sọ yìí pé a fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́, eléyìí ti ṣẹlẹ̀ a fẹ́ kó ṣẹlẹ̀. Tá bá sọ yìí pé kò ṣẹlẹ̀ ìkan tá a rí yẹn ó dàbí acting ni, kò kí ń ṣe acting, real life ni. Gbogbo fídíò tí bàbá Ìjẹ̀ṣà yẹn tó ń confess tí wọ́n porúkọ princess dear it is real life story because àwọn èèyàn kan béèrè lọ́wọ́ mi pé ṣé fíìmù ni, kò kí ń ṣe fíìmù, òótọ́ ni. Ṣé ó yé yín àwọn teach ni àwọn fi eléyìí pé kí ló lè mọ fà á. Ṣé àpé mo ti ṣe fídíò kan mo ti analyze oríṣiríṣi nǹkan tó lè fà á. Mo tún wá wò kí ló lè fà á. Ó ní pé ọkùnrin bá àwọn ọkùnrin míì ní gbogbo ọkùnrin, àwọn ọkùnrin tí ò mòye, ọkùnrin tó ti lose ẹ̀, ọkùnrin tó ti lọ sí extreme tó bá rò pé nǹkan ọmọkùnrin kéré, tó fi pé nǹkan ọmọkùnrin kéré pé tí bóyá tó ń bá lọ sọ́dọ̀ àwọn tó ti dàgbà bóyá wọ́n máa fi ohun ṣe rẹ́rìn-ín, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ ní tèmi, kò yẹ kó rí bẹ́ẹ̀. Mi ní gbogbo ọkùnrin o, àwọn míì wọ́n máa ń ròdó extreme, wọ́n máa wò pé wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́, wọ́n máa mọ̀ ṣe àwọn ọmọ kéékèèké. Iye kì í sọ fún yín ibi tẹ́ bá rí dé lẹ́rí dé o, nǹkan tó ń ṣẹlẹ̀ là máa sọ fún yín. Wọ́n á rí pé wọn ò rí àwọn, wọ́n máa ṣe kíní yẹn bí eré, wọ́n á lọ máa tamper pẹ̀lú àwọn ọmọ kéékèèké. Ìwọ tó bá fọ̀ sí category yẹn o lè mí teach nísìn pé a ò fẹ́ káwọn èèyàn sọ pé torí pé nǹkan ọmọkùnrin wọn kéré tó wà lọ́mọ attempt ọmọ kéékèèké. A fẹ́ technology oríṣiríṣi ti wà tó bá fẹ́ àwọn àgbo oríṣiríṣi ó ti wà tó jẹ́ pé àsìkò tó bá fẹ́ lò ó máa nà dé tó máa wà a kind of satisfactory fún ẹ. Ẹ má ṣe ọmọ kékeré, ẹ má mọ tamper irú yẹn. Níjọ́ tó bá gbẹ mú kódà ká sọ wípé ọmọ kékeré yẹn ti jẹ́ ọmọ kékeré tó ti bọ̀nà tó jẹ́ pé àwọn ọmọ tó àwọn míì wà tó jẹ́ pé wọn ò kọ́ wọn tó bá lọ tiẹ̀ tó lọ sojú bẹ̀nẹ̀bẹ̀nẹ̀ sí ẹ tí wọn náà lọ ka mọ́kànnà tó bá gbẹ mú pẹ̀lú ẹ̀ wọn ò ní sọ pé bóyá gbowó lọ́wọ́ ẹ̀, wọn ò ní sọ pé ọmọ yẹn ti ṣe rí, wọn ò ní sọ pé ọmọ yẹn ti yàyàkuyà, wọn ò ní sọ pé àwọn ọmọ yẹn tó ti ń wo àwọn ọmọ yẹn ti ń wo kàn mí because àwọn ọmọ mi ti yàwọ́ lóòótọ́. Tó bá fi wá gbẹ mọ́kànnà pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa dẹ́lé ẹ lórí, wọ́n máa dálé ẹ lórí, wọ́n máa dálé ẹ lórí. So òun mo fi sọ wípé a fẹ́ rú kéèsì mọ́. Bàbá ẹ̀ ní ìsìn báyìí ó ti tọ́ ọmọ rẹ̀ bọ́ ṣọ̀bọ̀ láti 7 years ago. Ojú kòkòrò wọn ò rí bí bóyá wọn ò kò sí evidence nígbà yẹn wọ́n wá tún wọ́n padà wá pé òun náà wà nínú scene 7 years ago bára rẹ̀ one on one with that particular thing olójú kòkòrò òun náà wá tún wá fẹ́ ṣe báwa nǹkan tá a nígbàgbọ́ pé ó ṣẹlẹ̀ nìyẹn. So èmi wá fi ń sọ fún wọn tó ń gbọ́ mi pé mọ́ sọ pé o fà ara rẹ pé Ọlọ́run dá ẹ dáadáa o wá rí ara rẹ pé o ní nǹkan kékeré tó àwọn tó mọ̀ nípa kíní ìlọ bóyá a kind of solution wà tí wọ́n lè bẹ́ẹ̀ ná. Ẹ má dákẹ́ sọ̀rọ̀ ara yín, ẹ tẹ̀ sí àwa èyí tó bá jẹ́ ká fún yín advice ṣó yẹ tó bá relate story wa advice ṣó yẹ ẹ má fi sára kú, ẹ má jẹ́ kí wọ́n ka yín mọ́kànnà pẹ̀lú àwọn ọmọ kékeré kan tó yẹ pé wọn ò ní training. Ẹ̀yin kan nínú fídíò mi náà mo tún wá sọ wípé àwọn ìyá kan wọ́n wá pariwo tí bá kẹ́ wọ́n pẹ̀lú ọmọ mi, ẹ̀yin ìyá mi tó jẹ́ pé àwọn ọmọ kékeré yín ẹ ti sọ wọ́n di nǹkan mi láti kékeré. Àwọn ọmọ kékeré yín máa wọ̀wọ̀ kú wọ̀, àwọn ọmọ kékeré yín máa dójó yọ̀dí, ẹ̀yin ti gbàgbé pé àwọn míì wà wèrè aláṣọ ni wọ́n, àwọn ọkùnrin míì wà wèrè aláṣọ tó yẹ pé ẹ bá mọ̀ ṣe kéèsì láti sí títí dọ̀la wọn ò mọ̀ kan tẹ́ ń ṣe, wọ́n ti disgrace yín, wọ́n ti disgrace àwọn ọmọ yín náà. Nígbà tí ọmọ kékeré tó bá lọ jíjó jọ̀dí sí ọkùnrin kan ní lonely Londoner
ní lonely ibìkan tó lọ ń jíjò yọ̀dí sí tó sì jẹ́ pé ọkùnrin tó ní control tó jẹ́ pé wèrè aláṣọ náà lónà náà ní sickness irú ètò àṣọ yìí lára sickness kó mọ bá àwọn kékeré lò pọ̀ ó wá kì í mọ́ kọ́nà ẹ wà á mọ̀ ìrànjú kankan ẹ mọ̀ ìrànjú ẹ kọ́kọ́ fún àwọn yín ní training nǹkan tí mo sọ lórí life nìyẹn tó jẹ́ pé kíní yẹn kò dùn mọ́ mi bí kíní yẹn ṣe ń skip ẹ mọ̀ ìrànjú kankan ẹ kọ́kọ́ fún àwọn yín ní training ẹ fún wọn ní training ẹ fún wọn ní bó ṣe cover ara wọn ẹni kọ́ mọ̀ cover ara wọn ọlọ́run sọ kọ́ mọ̀ cover ara yín kẹ́ mọ̀ cover ara yín kẹ́ mọ̀ wọ hijab ọlọ́run mọ̀ nǹkan tó ń sọ nínú àdínì mùsùlùmí nínú Quran ẹ wà expose abẹ́ ṣe expose ara yín náà ẹ expose àwọn kéékèèké yín àwọn àwèrè aláṣọ kan náà tí ò gbádùn bíi tẹ̀yìn náà tẹ́ expose àwọn ọmọ yín wọ́n wà mú àwọn ọmọ yín wọ́n wà mú molest wọn ẹ wà mọ ọ̀rànjú ẹ̀yin lẹ ẹjọ́ molest ara yín ẹjọ́ ṣe raping fúnra yín ni ẹ̀yin lẹ kó bá àwọn ọmọ yẹn ẹ̀yin lẹ kó bá àwọn ọmọ yẹn ẹ̀wọ̀n tẹ́ expose wọn ẹ hádọ́ ọkùnrin papọ̀ mọ́nú pẹ̀lú obìnrin ẹ mọ invite àlè yín wá níbi táwọn ọmọ kéékèèké yín wá nígbà táwọn ọkọ yẹn bá ṣàlè tán wọ́n á tún wá ṣe àwọn ọmọ kéékèèké irú náà lẹ rí lé ní ìbáyìí sìn irú náà là ń rí lẹ́ẹ̀lẹ́ báyìí sìn àmọ́ èmi ò wá blame kìíní ẹ mo tún fẹ́ sọ kíní kan nínú mo ti sọ nínú life yẹn náà fún káwọn èèyàn mọ̀ nǹkan tí mo sọ nínú life yẹn ni àwọn actresses kan wọ́n wá tí wọ́n á pariwo tètè ariwo kọ́ ni music ẹ tí wọ́n á tú ẹ̀yà yín síta tó yẹ kẹ́ ẹ súrgùrù ọ̀kan nínú yín ni kẹ́ ẹ lọ fèsì ẹ̀ pé bàbá kí ló tó fi ṣe kẹ́ ẹ lo lẹ́sìn tiẹ̀ tẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀ kẹ́ ẹ fi kọ́ àwọn ọkùnrin ẹ̀ náà lọ́gbọ́n nítorí pé kí ni irú yín ṣìkù lẹ́yìn ṣé nítorí pé ó ṣẹlẹ̀ sí bàbá yìí ni wọ́n ti gba múnìsín oní gbogbo yín fi ń escape lẹ́ fi ń ṣe actors lẹ́ fi ń ṣe fíìmù tẹ́ fi ń parọ́ tẹ́ fi ń ṣe excuse lórí kíní lórí social media ẹgbẹ́ nǹkan tó ṣe bad ẹ tẹra yín nínú ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wò mí ẹ̀yin actor ẹ tẹra yín nínú dáadáa ṣáàrí kan àbí méjì nínú tí kò ṣọmọ kékeré rí torí pé àṣírí ò tíì tú ẹ wá ṣe ẹṣẹ́ kọ́ ló yẹ ká mọ̀ ṣe ju pé bàbá yìí ti ṣẹ̀ ó ti ṣẹ̀ torí kí nǹkan tó ṣe yẹn ọmọ kékeré ò bá àmọ́ gbé bẹ́ẹ̀ torí àwọn ọmọ jàrábà mi ò bá àmọ́ àgbà ọmọ tí mo fún tírénì kó wá gbé bẹ́ẹ̀ ó yẹ kí ìwọ bàbá lè ní ọpọlọ pé kò jẹ́ bẹ́ẹ̀ àmọ́ o ti ṣe rí o ti rò pé ó ti tán o rò pé wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n wá fún ẹ ní setting up òwò náà wá tún land nínú ẹ̀ o tún fẹ́ jọ àwùfúrú ẹ̀ ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe fíìmù ó yẹ kẹ́ gbárùkù ti bàbá yìí ó ti ṣẹ̀ wọ́n ní ìjọ tó bá burú àmì èèyàn tó máa kùn mọ́yàn kò lè burú kó mọ̀ pé èèyàn kan mọ́yàn èèyàn tá máa mọ̀ èèyàn tó máa kù láàmọ̀ ó ti dé bá bàbá Ìjẹ̀ṣà ṣé gbogbo yín lẹ fẹ́ sá lọ fún ni ṣé gbogbo yín lẹ fẹ́ sá lọ fún ẹ wá lè kóra yín jọ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ pọ̀ nípọ̀ kíní tó yẹn kẹ́ ẹ lọ bá pé bàbá kíní ìdí tó ẹ fi ṣe kíní kẹ́ ẹ lè bá lórú ẹ̀ fún lẹ́sìn fún àwọn ọmọ mi tó ń bọ̀ wo mo fi sọ ibi tó bá yẹ kíní yẹn kéré ni èmi ò sọ pé bẹ́ẹ̀ yẹn ló ṣe rí mo kàn sọ pé for example nísìn ẹ fi irú yẹn ẹ fi ṣe lẹ́sìn fáwọn èèyàn pé ìwọ tó bá lọ́mọkùnrin láti sìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ fọ́mọ rẹ pé tó bá fún ara rẹ tọ́nà bá fún ẹ ní ẹ̀bùn kan tó bá kéré mọ́ rora rẹ pé wọ́n mọ̀ ṣe ọmọ kékeré tó bá dàgbà ẹ mọ̀ ṣe ọmọ kékeré tó bá ní brọ́dà tí kìíní rẹ̀ kéré ẹ mọ̀ ṣe ọmọ kékeré torí pé irú kan yóò máa bọ́ sí disgrace ó yẹ kẹ́ fi lẹ́sìn bàbá yẹn ẹ lọ gbọ́ tẹnu ẹ fi ṣe orientation fáwọn ẹlòmíì nítorí ọ̀la àti alẹ́ jí nìsín kí wọ́n náà tún mọ́ ẹlòmíì o ẹ wá pariwo ẹ tún wá disgrace ara yín ẹ fẹ́ wá mọ show gírímọ́ tọ́nà lè parí lọ́la ẹ fẹ́ mọ show I am more than you you are more than me I am more than you kò tó ọlọ́run ní ìtẹ́jú kan ẹ bẹ̀rù ọlọ́run ariwo kọ́ ni music o ariwo kọ́ ni music so mo fẹ́ ẹ jẹ́ kí mo wá fẹ́ parí lórí eléyìí nìsín pé mo tún fẹ́ padà sí ẹ̀yin ti tèmi may God continue to bless you ìwọ tó bá find ara ẹ ní condition pé nǹkan ọmọkùnrin ẹ ó kéré ẹ̀bùn náà la máa pe ó ní reason tó náà fi ṣe bẹ́ẹ̀ mọ́ torí ẹ̀ lose the hope is nothing size is nothing size yẹn kò í ṣe nothing ìwọ ló máa orientate ara ẹ bó ṣe máa lò ó tó bá ṣe máa lò inú àwẹ̀ inú wà ṣó yẹ yín bèbè mi tẹ́ ń teach nísìnyí èmi rí pé mi teach as I'm in class I'm in the classroom normal tí mo teach ni mo rí ṣó yẹ yín báyẹn tó bá sì mọ̀ pé worse something is wrong somewhere tẹ àwọn specialist lọ wọ́n jẹ́ kí wọ́n gbẹ́mú níbi ìdí kan tí ò dáa ó máa bà ẹ́ jẹ́ ó máa bà ìran ẹ̀ jẹ́ ó máa bà mọ̀mọ́ ẹ̀ jẹ́ ó máa sunkún mọ̀mọ́ ẹ̀ máa sunkún yes nísìnyí báyìí nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá yẹn sí àmọ́ problem ni
problem sì yìí tó bá la ẹnu ẹ̀ náà tó sọ fún abiyamọ àwọn ará rẹ̀ lómi náà tó máa sunkún fún un àmọ́ nìṣó ti bọ́ sí ìkíní ó ti gbangba ẹnìkanìkú ti mọ̀ kò síbi tó fẹ́ sá sí wọ́n ti pè ní ọkùnrin àfigbá báyàn lò pọ̀ tó ń bá ọmọ minor sùn ó mà ṣe gan ni o. So ẹ̀yin tèmi má fi sára, problem shared is problem solved, problem shared is problem solved. Má jẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ̀ kékeré má jẹ́ kó sọ ẹ́ di àfigbá bá ọmọ kékeré sùn, orúkọ burúkú ni tó bá ṣọ́ra ó lè mú ẹ parẹ́ gan. So this is on Point by 2 using my words for others. Bye for now.